mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa pé a kú dédé àsìkò yìí o, àsìkò bójú ọjọ́ ti rí ẹ̀ẹ́dẹ̀dùn bí bó ló ti rí lọ́dọ̀ yín. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjá jọjẹ gbádùn ètò ọ̀rọ̀ tó ń lọ tòní láti ìkànnì Bàbá Gbàgede Ìmọ̀ TV. Ojú tẹ́ kú fi wò mí, ojú náà ò ní fọ́, etí tẹ̀sí fi gbọ́ mi, tí náà ò ní di agbára olódò àgbà òkè. Lónìí olóyè Sunday Igboho tí ó jẹ́ pé ó jáde ńjọ́ kìíní àná tó ń gbèjà àwa ọmọ Yorùbá nígbà náà tí àwọn kan dìde tí wọ́n sọ pé kó mórí wá kó fọrùn lẹ̀. Ohun tárákùnrin náà jà fún gbà náà gbogbo wa kúkú rí bó ti ṣe ń ṣẹlẹ̀ báyìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjá jọjẹ gbádùn ètò ọ̀rọ̀ tó ń lọ tòní. Mi ẹ̀yin mọ̀mọ́ mi, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. Mo rò pé ó dùn mí díẹ̀ láì tí ó nídìí kí n ṣe mọ́ ṣàlàyé ara mi, but orúkọ mi Sunday Adé, mo ti gbé mọ̀ Sunday Igboho. Ẹ make it louder. Ìdí tí ó ṣe wà very important, tó ṣe kókó ká gba Yorùbá nìṣẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà yẹn tí ò jọra wọn. Tó lè jẹ́ pé ọmọ ẹlẹ́ran wa oúnjẹ egun, ọmọ aláṣọ wa àkísà ló ń wọ̀. Ẹ̀ náà wọlé nísìnyí gbogbo ìlú káàkiri, pàápàá kódà gan ká mọ̀ tiẹ̀ sọ pé ní Nàìjíríà nìkan, ní gbogbo Áfíríkà, Nàìjíríà àníná, àlómi, kò sí security, kò sí healthcare, kò sí nǹkan kan tá lè sọ pé ohun tó fi wá lọ́kàn balẹ̀ tá fi sọ pé ó yẹ ká sì wà pẹ̀lú Nàìjíríà lélẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a dẹ̀ ń tẹ̀lé gbogbo nǹkan lọ́nà fún wa lórílẹ̀ wa, àlépo, àní gold, àní marble, many things nǹkan la ní, àní kòkó tá lè fi túlù wa ṣe tílù wa dẹ̀ máa wà òkè, tó jẹ́ pé gbogbo àwa tá jọ mọ nílùú ó yẹ kọ́kẹ́ wa balẹ̀, kò sí nǹkan tá fẹ́ mọ́ lọ ṣe nílùú olù káàkiri, ìlú òkè òkun káàkiri. Pàápàá jùlọ gba ọmọ wa káàkiri ayé tí wọ́n kàn wà tó ń ṣe wàhálà káàkiri ìlú. Bí ẹ̀ bá tiẹ̀ pìtì tàwa tá à ń gbé pẹ̀lú ilẹ̀ Yorùbá, ó yẹ kẹ́ pìtì àwọn tó ń jáde kúrò nílùú tó ń lọ ń ṣerú ìlú àjòjì tó ń lọ ń ṣe wàhálà ń bẹ̀. So ìdí nìyí tí ó bá gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀, ká fọwọ́sowọ́pọ̀, kájọ fọwọ́sowọ́pọ̀ papọ̀, kájọ jàfẹ́tọ̀ wa, káwa wa ṣe máa kúrò lábẹ́ ìjọba Nàìjíríà. So ká dá dúró, ká ní orílẹ̀-èdè tiwa, ká dẹ̀ wá àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn ọ̀dọ́ tó rí wọ́n pé tí wọ́n ṣe àkóso ìlú yìí. Ọlọ́run níjọba jẹ́ o, Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú wa, ojú ọ̀dẹ̀ ní ti gbogbo aláṣẹ Ọlọ́run, adẹ́jọ́ délẹ̀ lè ṣe gan. Pàápàá jùlọ ẹ̀yin náà wò ó sìn, àti kò lórí ohun tó gbé mi dìde gangan lórí ìrìn àjò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá la mọ̀ túmọ̀ ẹ̀, la dẹ̀ mọ̀ díẹ̀. Àti kò nílùú abẹ́ Nàìjíríà náà la ṣe wà. Àní security lẹ́wà, àwọn bàbá wa ò lè lọ sóko, wọn ò lè dáko mọ́. Iṣu di nǹkan tó wọ́n gógó, ata di nǹkan tó wọ́n, ẹ̀fọ́ di nǹkan tó wọ́n lọ́jà, ẹ̀wà di nǹkan tó wọ́n, àgbàdo wọ́n, gbogbo nǹkan wọ́n, gàrí wọ́n. Nítorí pé kí ni àwọn bàbá wa ò lè lọ sóko, kò sí security, kò sí anything. Báwọn mọ̀mọ́ wa tó ń ṣe ohun ọ̀gbìn tá à ń jẹ tán bá lọ ní oko, Fúlàní ojú wọn gbé wọn rẹ́pù wọn. Kò sẹ́ni tó free. Nígbà kan táwa gbọ́njú, tábà jí, a lè wà lálẹ́, tá máa sùn níwájú ilé bàbá wa, tó jẹ́ pé ìgbà bí tẹ́ bá kéèyàn tó jólè tago 5 aago 6 tí ó sẹ́ni kankan tí ó jí pé mo lè jí láago 7 kí ni mo lọ sóko wa, tí ó sẹ́ni kankan tí ó disturb yín, tí ó sẹ́ni tí ó dà yín lọ́nà. Gbogbo sí èyàn ò lè dẹ́rẹ́ wò mọ́, tó bá gbéra látẹ̀kọ́ sí Ọlọ́run bá dẹ̀ wàhálà ni. Tí wọ́n bá da ilé ọ̀nà tó gẹ̀ẹ́jà ní, tó bá ti kọjá tó gẹ̀ẹ́jà ní dé, àwọn dánadáná máa wà ń bẹ̀ tán, àwọn Fúlàní okùn bẹ̀ tó kú bọ̀já náà tó jiyàn gbé, wọ́n ní kẹ́ mọ́ lọ gbé mílíọ̀nù wa. So ìdí nìyí, gbogbo àwọn tó ń láwọn jó lórí wọn kẹ́ ń wò, wọn ò sí ohun tó yẹ kó ṣe, fún wa security, fún wa ní nǹkan kan tá lè sọ pé tó. Pàápàá jùlọ security wà very important. Àwọn tó wà lókè òkun ò lè wálé, tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n. Ẹ̀rù ń bà wọ́n pé kán mọ́ já wọn gbé, kán mọ́ ṣe jàǹbá fáwọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. So gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa. Kò sí security lórí ilẹ̀ wa tí ó yẹ kó rí bẹ́ẹ̀ rárá, kò bójúmu rárá. Gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí, ó di dandan ká jà fún. Ó wà very important ká jà fún ẹ̀tọ́ wa. Ẹ jọ̀ọ́, mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, ẹ jẹ́ àjọ dìde, ẹ má jẹ́ ká bára wa jà, ẹ má jẹ́ ká búra wa o, ẹ má jẹ́ ká búra wa.
tẹ́nìkan máa ń pariwo yí pé ìlú ò dá nǹkan wà òkè kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni wọ́n rí kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ jókòó kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ bí kí ni wọ́n rí kí òkè ọ̀nà wo la lè gbà báwo la ṣe fẹ́ sí tí kò fi dáa kì í ṣe pé kákan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà ká mọ búra wa kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé ká pera wa jókòó ká bára wa sọ̀rọ̀ láàrin mi àti ẹ àtiwọ́ tó ń gbọ́ mi àtiwọ́ tó ń wò mí ṣé ìlú Nàìjíríà lálàáfíà ṣé security wà Nàìjíríà ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí tó ń gbọ́ mi tó ń bú mi lọ́wọ́lọ́wọ́ tó lórí mi ò pé tó ní mi mọ tí mò ń ṣe àtọwọ́ tó ní mò ń wà tí màá jẹ tí mo dẹ̀ juwọ́ gẹ́ lọ níwọ̀ tó tómi tó lébi wà tí màá jẹ tó ń bú mi tó ń sọ oríṣiríṣi wọ láàrin mi àtiwọ́ tí wọ́n gẹ́gẹ́ tó tí wọ́n sọ lálàáfíà nínú ọkàn rẹ̀ so ó lè rìn kó yẹn nílùú bàbá rẹ̀ so o lè jáde nínú ilé ẹ lálẹ́ kókó ń lọ sí ibẹ̀ kọkànlá ó balẹ̀ so o lè ṣerun tó wù ẹ́ sórí kàn mọ́ mú ẹ ní yahoo yahoo sọ fún mi so o lè wọ́sọ o lè gbé mọ́tò tó dáa kó o rìn gbòòrò kàn mọ́ pé ẹ lólè tàbí kó pẹ́ yahoo àbí kó pẹ́ ẹ ní kankan kàn mú ẹ so gbogbo orúkọ báyìí ó nú ọkàn rẹ wọ́n gán mọ̀ pé Nàìjíríà ò fara rọ rárá so èmi sẹ́mi lọ́yẹ̀ kọ́ mọ́ bú ni àbí Nàìjíríà tí àwọn tó ń ṣe àkóso Nàìjíríà tí wọ́n ń dà wá láàmú tí wọ́n ń fi orí ara wa gbára wa tí wọ́n ń dá owó yẹn kó sápò àwọn fámílì ara wọn tí wọn ò ní rònú pa àwọn òkú lọ́la mọ́ sáwọn lọ́yẹ̀ kó bu ni àbẹ́mi ẹ jẹ́ ká wá highs ẹ jẹ́ ká orí wa nẹ́lé ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe Ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ jọ kò sí security nílùú yẹn ẹ jẹ́ ká jọ jàfẹ́tọ̀ wa ká jọ béèrè pé kí nìdí tẹ́ fi láti ọdún ìtẹ́lẹ̀ dá Nàìjíríà lẹ̀ tẹ́ ń kówó jẹ tẹ́ ń sin nǹkan tí ò sí security ò sábò tí ò sẹ́nítìn tí ààrẹ ń jẹ wá lọ ṣé bá ṣe máa bá lọ nìyẹn ó ti tó gẹ́ẹ̀ ẹ jẹ́ ká wọ ọ̀dọ́ ká bára wa sọ̀rọ̀ ó ti tó gẹ́ báyẹn ẹ jẹ́ ká jọ dìde ká jọ jàfẹ́tọ̀ yìí Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa ọjọ́ dẹ̀ ní tiwa ọdún yìí ọdún ẹ̀ lọ́lọ́run ṣe ọdún òmìnira lọ́lọ́run àtọ́dún ìfún wa ṣe mo dúpẹ́. Olóyè Ìgbòho bàbá wa Professor Akíntóyè tíyàwó wọn ṣe ṣaláìsí tíyàwó wọn sọ ni pé kí bàbá ṣe gbogbo ohun tí ó tọ́ láti jẹ́ ká kúrò nínú ìyà tó ń jẹ wá nínú Nàìjíríà kí lẹ rí sọ̀rọ̀ yẹn. nǹkan tí mo rí sí ni pé àkọ́kọ́ náà mọ̀mọ́ wa tó kú Ọlọ́run foríjì wọn Ọlọ́run tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rí Ọlọ́run jẹ́ ká ní òtó wọn ká tó jáde láyé so ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ ọ̀rọ̀ tó lágbára ni mọ̀mọ́ yẹn fi ohun tó ní agbára alẹ́ torí pé mọ̀mọ́ rí àpẹẹrẹ ó dé àgbàlagbà dẹ̀ ni wọ́n ẹ̀dẹ̀ wògbà tí wọ́n ti gbúrò àwọn ìyá yẹn tí wọ́n ti wògbà tí Yorùbá ti ń jìyà bọ̀ tí wọ́n dẹ̀ stop títí tó fi dórí tiwa táwọn náà fi débi tá a dé yìí ṣé bó ṣe máa lọ táwọn náà tún ní sọ̀rọ̀ wájú àwọn ọmọ wa nìyẹn ara nǹkan tí mọ̀mọ́ yẹn rí nìyẹn pé ẹ̀yin tọ́lọ́run fẹ́ jọ̀dọ̀ tọ́lọ́run fún lágbára lásìkò yìí ẹ dìde kẹ́ ẹ jàfẹ́tọ̀ yín ikú ti ń gbóhùn lọ o ẹ mọ́jì ó rẹ̀ yín o so ìdí nìyẹn sọlọ́run níjọ́ rẹ̀ wá dẹ́dẹ́ ní ká jàfẹ́tọ̀ yẹn dẹ́dẹ́ ní ká gbà á ẹni tí ó mọ̀ kó mọ̀ agbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kájọ jàfẹ́tọ̀ yẹn kádẹ́jọ gbà á kì í ṣe pé ẹnìkan ò lè dá sí gbogbo ala ní láti jọ ṣe é so ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ yẹn ọ̀rọ̀ tó lágbára ni àwa ni mọ̀mọ́ táwa jí ni pé àwọn ti ń lọ nìyẹn o àwọn ti gbìyànjú nǹkan táwọn lè ṣe Ọlọ́run wà fáwọn ṣe ṣùgbọ́n yìí Ọlọ́run fún yìí sí yẹn ọ̀dọ́ àsìkò yìí ẹ̀dẹ̀ mọ́ jẹ́ kó rẹ̀ yìí owó ni mọ̀mọ́ pa fún wa sọ Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ gbogbo wa ṣùgbọ́n Ọlọ́run jẹ́ mi ti wà ní ogun àmín. òun lẹ gbọ́ lẹ́nu bàbá wa ọmọ ọkọ Yorùbá Balógun tíá Sunday Ìgbòho Òòṣà Àdìsá Àdè owó bàbá Dámì ẹkùn ọkọ Fúlàní wọ́n lè bọ̀ lẹ́yìn Jagunlabi ló ń lára wájú bẹ́ẹ̀ ni òun lẹ gbọ́ lẹ́nu wọn yẹn ọkùnrin kan bí 1000 ọmọ ọkọ Yorùbá ògidì ọmọ Yorùbá ẹ wò gbà tí bàbá yìí ti ń babọ̀ ẹ wo gbogbo nǹkan tí wọ́n fi wọ́n ṣe ẹ wo nǹkan tí wọ́n fi wọ́n dá lára ẹ wo nǹkan tí wọ́n bàjẹ́ lọ́dọ̀ ǹjẹ́ wọ́n yí padà wọ́n ò máa padà no going back ni bàbá yìí sọ ibi ló ti ṣe New Year àjọ wà títí di bí on the 8 ni no going back ni ẹni tó bá tiẹ̀ wá sọ wípé kí ló ṣe ń pè ẹ máa rí iná lójú ẹ máa ti rí bá jẹ́ tó lè bá sọ̀rọ̀ ẹ máa rí bó ṣe máa gbé iná wojú ẹkùn wọn ẹ wo nǹkan tí wọ́n ti fojú bàbá yìí rí wọn ò máa dẹ̀yìn wọn ò máa compromise wàláì tàláì small bill láìlẹ̀ àzín bàbá yìí ò compromise ẹ̀yin tí ẹ bá wà ní kọ̀rọ̀ bìkan tẹ́ ẹ̀ ń wo Olóyè Ìgbòho tẹ́ ẹ̀ ń bú wọn ẹ̀yin nìyẹn Ọlọ́run ọba nìyẹn o
ṣe rí àwọn ìdàkejì lọ́hùn ọmọ bàbá 2x2 ọmọ màmá 2x2 ṣe rí pé gbogbo ẹ̀ ti dàrú ó ti fọ́yán gan nísìn àwọn náà ti mọ̀ gbogbo wọn ti padà lẹ́yìn ẹ̀ pátá even media ẹ̀ gbogbo wọn ti mọ̀ òótọ́ irọ́ ló máa lékè irọ́ ló máa ń borí kò sí bó ṣe lè rí irọ́ alékè ni adélékè nírọ́ orúkọ ọ̀rọ̀ nìyẹn orúkọ òótọ́ ni adélékè bó ti wù kó rí irọ́ òótọ́ máa lékè jàre òótọ́ ló máa lékè ẹ má bínú kì í ṣe rọ́ òótọ́ alékè òun nìyẹn àwọn náà ti mọ ibi tó àìmọye èèyàn àìmọye wọn mi ò fẹ́ dárúkọ ń bí ni kọ́ má popular tí wọ́n ń bẹ̀bẹ̀ pé kọ́ bá wọn bẹ Ìgbòho kọ́ bá wọn bẹ bàbá a dẹ̀ sọ fún wọn pé Ìgbòho ò bá ń jà bàbá ò bá ń jà ẹ ṣáà dúró lọ́wọ́ yín àbá yín jà wágò ò bá yín jà ṣùgbọ́n ẹ ṣe é súnmọ́ ẹ dẹ̀ ṣe é sá fún ẹ ṣá wà bẹ́ẹ̀ even gbà tí Ìgbòho gbá tá à ń sọ fún Ìgbòho pé bàbá yìí pé báyìí lágbájá báyìí ó ní ẹ dáríjì wọn ẹ fi wọn sílẹ̀ wọn ọmọ ní the same thing ni bàbá náà máa sọ bàbá Akíntóyè the same thing ló máa sọ kí lọ pè wọn tó orúkọ wo lọ pè wọn tán àgbà mi ìbá yín jà mo dáríjì yẹn yán mọ mi quality of good leaders nìyẹn kì í ṣọ̀wọ́n tó máa sọ nǹkan kan fún tó máa ní kọ́ lọ gbé wọn ẹ yanjú ẹ lọ yanjú wọn lọ pa wọn dànù àbí kọ́ wọ́n ràn sí wọn lọ́rùn. ilẹ̀ Yorùbá ó di dandan ká gbà gbogbo ìgbà ẹkú àtẹ̀mọ́ra ilẹ̀ Yorùbá kú sojú ẹ̀mí ní agbára ti Ọlọ́run ṣáàmà bí ẹnìkan ṣe sọ ó ní keep on fighting don't give up ó dà pé má kọjú ọlá ló sọ we have to keep on fighting we are not giving up kò sí ẹni tó bá gbóòótọ́ dání kò give up àwọn tó bá gbérọ́ dání lọ́ba ò pé ǹjẹ́ kò ti wá ṣe báyìí ìjọ kó tó ẹni tó bá gbóòótọ́ dání alágbẹ̀dẹ tó bá ń lurin tó ń lurin lójú kan náà ó ní nǹkan tó fẹ́ mú jáde òun ni ti bàbá wa Bánjí Akíntóyè àti bàbá wa olóyè Sunday Ìgbòho kò sí nǹkan tí ó máa ṣẹlẹ̀ lọ́wọ́ nílẹ̀ Yorùbá yẹn a máa gbà á ó dẹ̀ máa ṣojú ẹ̀mí gbogbo wa á ní fún gbogbo wa ṣàwátì ní agbára ti Ọlọ́run bàbá Ògúnríbidó ẹ bá mi dá sí nǹkan tí olóyè sọ ẹ mọ̀ pé máa ti ní ẹ̀kọ́ àbí méjì tí ẹ fẹ́ dá sí níbẹ̀ bá ń gbóhùn sókè ẹ ṣe. ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo wa náà la fi ti ara wa gbọ́ wípé arákùnrin yẹn ó ń béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn wa ó ní ilẹ̀ Nàìjíríà dà kí ni èdè Nàìjíríà kí ni àṣà Nàìjíríà níbo gan Nàìjíríà ti ṣẹ̀ wá kí gangan ló bring kí ni Nàìjíríà báwo ló ṣe wà ọ̀pọ̀lọpọ̀ wa láti mọ̀ wípé Nàìjíríà tá à ń jẹ́ lónìí orúkọ ẹrú ni òwò ẹrú ni ẹni tó sọ ilẹ̀ tó pa àwọn orílẹ̀-èdè bíi mẹ́ta papọ̀ tó sọ Nàìjíríà òwò ni wọ́n wá ṣe ìyẹn ni pé orúkọ tá à ń jẹ́ gangan gẹ́gẹ́ bí Nàìjíríà orúkọ ẹrú ni nítorí pé ìyàwó Lord Lugard tó sọ Nàìjíríà ní Nàìjíríà ó mọ̀ wípé ẹrú ni wọ́n fi wá ṣe tí arákùnrin bá béèrè wípé ẹ̀yin èèyàn jẹ́ ká béèrè lọ́wọ́ yín kí ni èdè Nàìjíríà kí ni àṣà Nàìjíríà kí ni ilẹ̀ tí Nàìjíríà ní la máa fi mọ̀ wípé ọ̀rọ̀ ńlá ni kò ń ṣe nǹkan tá a lè gbésẹ̀gbẹ́ kan nítorí wípé gbogbo alágbọ́ ìtàn wípé wọ́n ṣe nǹkan kan tó pè ní amalgamation ní 1914 ìyẹn ni pé tó ń fi pa ilẹ̀ Òkè Ọya àtòdò Ọya papọ̀ tó wá sọ ní Nàìjíríà so tá a bá ń ṣe àwọn àlàyé wípé Ọlọ́run dá wa pẹ̀lú kádàrá wa ó dá ilẹ̀ Yorùbá pẹ̀lú àyànmọ́ ẹ̀ èèyàn wá dé ó wá yí àyànmọ́ ẹ̀ àti kádàrá yìí wá yí padà ó wá sọ lórúkọ tá a jẹ́ ó wá pè wá ní ohun tí a mọ̀ a dẹ̀ wá gbà mọ́ra àwọn àlàyé yìí a ti máa ń ṣe fún wa dípẹ́dípẹ́ wípé Nigeria is a fake country ó wá kù sí àwọn ọmọ Yorùbá lọ́wọ́ láti mọ̀ wípé oko ẹrú tá a wà yìí
orúkọ Nàìjíríà tá à ń jẹ́ yìí òun ló sọ wá di ìdàkudà tá a jẹ́ lónìí, tó jẹ́ wípé wọ́n ti bà wá ní àṣà jẹ́, wọ́n ti bà wá lédè jẹ́. Gbogbo ohun tá a gbé lọ́wọ́ tí ó jẹ́ ká mọ ibi tí orísun wa ti ṣẹ̀ wá, gbogbo ohun tá a dẹ̀ gbé lọ́wọ́ tó jẹ́ pé family values, oore ọ̀fẹ́ ńlá tí ìdílé máa ń ní, tá a máa fi ìfẹ́ hàn ara wa, oore ọ̀fẹ́ ńlá tí ìdílé máa ń ní, tó jẹ́ pé gbogbo ibikíbi tọmọ ìyá àtọmọ bàbá bá wà, a máa ń kóra wa jọ nínú ìfẹ́ kan, nínú èdè kan, nínú ẹ̀mí kan, tó jẹ́ pé ìfẹ́ ńlá la fi ń bára wa lò ní ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn nǹkan yìí ló ti sọnù. Ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá lónìí, ohun tó panilẹ́kùn gidigidi ni. Aláya ò máa ya mọ́, ọlọ́mọ ò mọ́mọ mọ́, ọmọ ò mọ ibi tí bàbá wà, aya ò mọ ibi tọ́kọ wà, nítorí wọ́n fi ìṣẹ́ ṣẹ́ wa, wọ́n fi ìyà jẹ wá, ohun tí a kò jẹ wọ́n fi porúkọ wa, ohun tí a kò ní wọ́n gbélé wa lọ́wọ́. Ìyẹn ni wípé à ń jalè, à ń fi èèyàn rúbọ láti ṣe ètùtù ọlà yìí. Kò ń ṣe nǹkan tí wọ́n bímọ wa, kò dẹ̀ kí ń ṣe nǹkan tó jẹ́ pé wà láàrin wa, nítorí pé a kì í ṣe é. Màá fẹ́ kí wọ́n tó ń wò mí wẹ̀yìn wò 25 years ago, ṣé bí ilẹ̀ Yorùbá ṣe rí leléyìí? Òun la ṣe ń bẹ̀yìn tá à ń ṣe àwọn àlàyé fún wípé àwọn tó ń sọ wá ní orúkọ tí a kì í jẹ́, gẹ́gẹ́ bí arákùnrin ṣe lálàyé, àwọn ni wọ́n sọ wá di ìdàkudà lónìí. Wọ́n dẹ̀ sọ wípé tó máa pèèyàn ní àbí fún àràrà á pa ìfun ẹ̀ mọ́. Ohun tí a kò ń jẹ́ tó ń sọ wá tá a dẹ̀ gbámọ́ra, òun ló sọ wá di nǹkan tá a jẹ́ lónìí, tó fi jẹ́ wípé gbogbo ibikíbi tí àwọn ọmọ Yorùbá wà lónìí, kò sí ọmọ Yorùbá tó wà ní ìṣọ̀kan mọ́, nítorí pé aláya ti sọ aya nù, ọlọ́kọ ti sọ ọkọ nù, ọlọ́mọ ti sọ ọmọ nù. Gbogbo ọlọ́pọ̀ ìdílé lónìí sìn àwọn tó ráyè jáde síta, ọmọ mi wà ní Europe, àwọn mi wà ní Asia, èmi wà ní America. Kò sí ìkójọ ìdílé mọ́, gbogbo ẹ̀ pápátá wọn ti scatter. Yẹn ni pé ara ọ̀nà tó ń gbà láti ba ilẹ̀ Yorùbá jẹ́ lélẹ́yìí, láti jẹ́ kí a má ní ẹnu kíkò láàrin ara wa mọ́. Wọ́n dẹ̀ wá fi oore ọ̀fẹ́ tán ní gẹ́gẹ́ bí federal might, pàtàkì jùlọ unitary system, wọ́n wá fi ọbẹ̀ ẹ̀yìn wọ́n fi ń jẹ wá ní iṣu, wọ́n dẹ̀ ń fi omi ọbẹ̀ wọ́n fi búrẹ́dì wọ́n fi kó wa ní omi ọbẹ̀ là. Ìyẹn ni wípé kò sí nǹkan tó pè Nàìjíríà, artificial creation ni. A dẹ̀ mọ̀ pé àwọn Bìrìtìkó ni wọ́n sọ wá ní Nàìjíríà. Nàìjíríà tẹ́lẹ̀ sọ wá yẹn ló fi jẹ́ pé àwọn náà ni wá, àwọn ni wọ́n hò wa, gbogbo ilẹ̀ wa, gbogbo ohun ìní wa, àwọn ni wọ́n ní. Ohun tó dẹ̀ ń ṣẹlẹ̀ lónìí wípé gbogbo àwọn ayé tí wọ́n jẹ́ ń lo òyìnbó lónìí, ayé àwọn ọmọ Yorùbá ni. Tí a bá gbára wa sílẹ̀ bó ṣe máa lọ ní tá a parí ọdún bíi 4, bóyá ni ilẹ̀ Yorùbá máa fi wà mọ́. Òun láyé sọ fún yín wípé ilẹ̀ Yorùbá, èdè kan, ìwà kan, àṣà kan tó ló wá fi dá wa, a gbọ́dọ̀ kóra wa jọ. Ká má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó parun, ká má jẹ́ ká àṣà wa kó parun. Gbogbo value wa tá a ní gẹ́gẹ́ bí ìkónimọ́ra, ìfẹ́ hàn síra wa, ó ti ń sọnù nítorí ìyà tó fi ń jẹ wá. Àwọn la ṣe ń bẹ̀ yín pé ẹ jẹ́ ká ronú, ká padà sí ilé, káwa fúnra wa náà ká lè jẹ́ èèyàn. Gbogbo àgbáyé ni wọ́n gbìyànjú kí ìran wọn kó lè tẹ̀ sí iwájú. Fúlàní gbìyànjú pé òun fẹ́ kí ìran òun parun. Gbogbo wọn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọ́n wà níwàkuwà, wọ́n fi tiwọn pamọ́. Uranium, epo, gbogbo àwọn gold gbogbo ẹ̀ ló wà ní òkè ọ̀yà lọ́hùn. Wọ́n gbé pamọ́ fún generation wọn tó ń bọ̀. Ìwọ ọmọ Yorùbá ó wá ń ta generation tó ń bọ̀ tiẹ̀, torí pé wọ́n fi owó àbú ẹ̀ ṣàbú ẹ̀ lálejò. Owó tán rí ní ilẹ̀ òun náà fi ń fún ìwọ gómìnà tó tara ẹ fún oko tó sọ̀rọ̀ ẹ di ẹrú fún àwọn Fúlàní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa, àwọn wọ̀nyí ni wọ́n là lé wọn lọ́wọ́, tó ń fún wọn lóríṣiríṣi kan tán sọ wọ́n di ọlọ́lá láti máa lò against wa. A dẹ̀ ń sọ fún èèyàn wípé gbogbo ìgbé tá à ń gbé nílùú Nàìjíríà artificial life ni. Let us go back to our natural root. Let us go back to our ancient our ancient values. Tí gbogbo àgbáyé, tí gbogbo àgbáyé, gbogbo nǹkan tó wà pọ̀ lágbàáyé lónìí, àṣà wa, èdè wa, gbogbo àgbáyé ń gbà. Ṣé nípa aṣọ ni ká sọ ni? Ṣé nípa èdè ni? Ṣé nípa bọ́lọ̀ ṣe dá wa ni? Tó gbogbo àgbáyé tún sọ pé àwọn fẹ́ jẹ́ Nàìjíríà. Ìyẹn ni pé àwọn tó fẹ́ jẹ́ Nàìjíríà yìí, Yorùbá náà rí, wọ́n fẹ́ jẹ́ Yorùbá ni. Àwa sọ Yorùbá nù, a sọ orúkọ wa nù. Nàìjíríà wa ń lo ògo Yorùbá. Ájíà ọ̀rọ̀ ṣì wà tá a máa sọ. Ẹ jẹ́ kí n dákẹ́ ní kó dàbí àṣejù. Mo jù sí yín padà mọ́. Ẹ ṣeun.
tí ẹ bá ti dé tọ̀ káì máa ṣàlàyé fún wa lọ. So ìwọ tó ń wò mí, gbogbo àlàyé tá à ń ṣe ni wípé kò sẹ́ni kankan tó máa gbà wá là, àwa náà la lè gbára wa là, kò dẹ̀ sẹ́ni kankan tó lè gbé ìgbésẹ̀ láti wá jà fún wa. Àwa la máa ja ìjà yìí tá a dẹ̀ máa borí. Àwọn alálẹ̀ àtọ̀run tó dá wa síbi tá a wà yìí, wọ́n dẹ̀ ń ṣe àwọn àlàyé fún wa, wọ́n láti gba omi, wọ́n ní Olúwa lòun ti tú wa sílẹ̀. Ó ní àwa pé kò ní sọ̀kalẹ̀, gbogbo àwa tá à ń ṣètò tá à ń ṣe ìgbọ́n tá à ń gbégbésẹ̀ yìí, ìgbésẹ̀ tá à ń gbé torí pé kò ń ṣe àwa là ń gbégbésẹ̀, Ọlọ́run fúnra ẹ̀ ló ń rán wa ní iṣẹ́ tá a fi ń jẹ. Ìyẹn ni pé Ọlọ́run ò ní sọ̀kalẹ̀, ìyẹn náà ló máa lò. Ìwọ tó dẹ̀ ń wò mí, ó yẹ ká mọ̀ yìí pé ara ìgbésẹ̀ tó ń gbé láti ba ayé Yorùbá jẹ́ yìí, òun náà ló fi jẹ́ pé gbogbo àwọn ìràwọ̀ wa pátápátá tó yẹ kó máa tú ilẹ̀ Yorùbá ṣe, à ń jáde lọ síta, a lọ fi gbogbo ìwé ta kà nílẹ̀ Yorùbá, gbogbo àwọn tó ka free education tó ń lọ sí yunifásitì, àwa ń jáde, àwọn èèyàn wa wọn tiẹ̀ dẹ̀ wá ronú kọ́mọ̀ yìí pé mo fẹ́ jápa ṣé ibi tó ń jápa lọ igan ṣó rọrùn, and then àwọn nǹkan tó fẹ́ gbé lọ síbi tó ń jápa yìí ó ṣe kúkú filẹ̀ sí kúkú wọn náà kó fi àwọn idea yìí kó fi gbé ìlú ẹ̀ lálùgẹ, ṣùgbọ́n the Nigerianness in us kò fún aláyè pé kílẹ̀ Yorùbá kó dìde, kò fún aláyè pé kílẹ̀ Yorùbá kó rí ògolo, kò fún aláyè pé kílẹ̀ Yorùbá káwọn náà kan rí ọjọ́ iwájú láti fi dìmú, kò fún aláyè pé kí gbogbo àwọn ìràwọ̀ wa tó wà nílẹ̀ tọ́lọ́run dá, pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìràwọ̀ tó jẹ́ pé wọ́n ti padànù nípasẹ̀ pé àwọn Fúlàní tó ń pa àwọn ìyá nípakúpa, àwọn ìràwọ̀ wa tó ti sá kúrò ní ìlú, gbogbo ìràwọ̀ tó yẹ kó kójọ tó jẹ́ pé àwa náà fi sọ pé àwa ní ìlú ńlá ni wá, orílẹ̀-èdè ńlá ni wá, gẹ́gẹ́ bọ́lá ṣe dá wa gẹ́gẹ́ bí the super power of the black race. Gbogbo ògo yìí là ń sọnù, àdé sọ pé ẹ̀yin wa ẹ má jẹ́ kó ògo yìí sọnù, ẹ jẹ́ ká padà wá sí ilé ká lè wá tú ìrìnàjò ayé wa tò, kí ilẹ̀ Yorùbá kó lè tùbà kó lè túṣẹ, nítorí pé a ti sọnù, torí pé a kò sọnù. Àsìkò tó ní wákàtí ọ̀wẹ́ láti sọnù o, ká má bàa sọnù, torí pé tí a bá ṣọ́ra tó wá parí ọdún mẹ́ta sílẹ̀ síbi tá a wà yìí, ilẹ̀ Yorùbá kò ní sí mọ́. Gbogbo àlàtí ìgbésẹ̀ táwọn Fúlàní gbé pé wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá, a dẹ̀ ti ń sọ tipẹ́tipẹ́, Fulanization, Islamization, ṣé náà ti ráwọn àmì ẹ̀, a máa tẹ̀síwájú. Ẹ ṣeun. Ẹ kú ní sọ̀rọ̀ tán lágbára Ọlọ́run, òun lẹ gbọ́ yẹn ẹ̀yin èèyàn wa. Ṣé rí bí nǹkan ṣe ń rí ní orílẹ̀-èdè ayé nísìnyí, olúkálukú ń ṣe, ó ń gbé tiẹ̀, ó ń wá tiẹ̀ mọ́ra ni, àti ní US ní o, àti ní UK ní o, tí US la sì rí, tí US la rí, tọ̀wọ́n ti UK, àwọn kan náà ti dìde tọ́lọ́run fẹ́ ṣe rálì lórí kíni, wípé òun fẹ́ dúró, òun ò fẹ́ àlejò, òun ò fẹ́ kí àlejò gba ìlú mọ́ wọn lọ́wọ́. Àlejò tí ò ní wọn lára nìyẹn o, àlejò tó ń fi kún, tó ń dá sí ìlú wọn, because nílùú ibi tá a wà ní UK yìí kò sí nǹkan kan tán ní àfi tax. Àlejò tó ń ṣiṣẹ́ tó ń dá sí ìlú wọn, tó yẹ pé tax yẹn ó ń fún wọn, tó yẹ pé tax inú tax lọ́run náà ti ń ṣe, tó ti ń fún àwọn ọmọ tí wọn ò níṣẹ́ ṣe yìí, tó dẹ̀ máa jà yìí pé èèyàn gbaṣẹ́ ọ̀wọ́n. Ẹ wá wo nǹkan tí Trump ṣe tó sọ, ẹ rí pé kó tó débẹ̀ ló ti ń sọ pé òun máa ṣe bóun, àwọn èèyàn lérò kó bẹ́ẹ̀ kó ibo ọ̀rọ̀ ni. Ẹ máa gbọ́ nǹkan tó sọ, ẹ gbọ́ nǹkan tí Trump sọ. The truth is plain to see. If you want freedom, take pride in your country. If you want democracy, hold on to your sovereignty. And if you want peace, love your nation. Wise leaders always put the good of their own people and their own country first. The future does not belong to globalists. The future belongs to patriots. The future belongs to sovereign and independent nations who protect their citizens, respect their neighbors, and honor the differences that make each country special and unique. Ṣé ẹ̀gbọ́n nǹkan tí Trump sọ? Sovereignty ti wà dà. Ọ̀wọ́n wo ṣé wọ́n ń protect ọ̀wọ́n, ṣé Nàìjíríà ṣé wọ́n ń protect ọ̀wọ́n citizen wọn? Do they? No. Tí ìyà bá ń jẹ citizen Nàìjíríà, even à ń sọ̀rọ̀ níta, nílùú wọn gan, ìyà ń jẹ citizen tí wọn ò rí nǹkan kan ṣe sí. Àwọn Chinese wọ́n wá sí Naija,
wọ́n wá dáko wọ́n wá ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ń fìyà jẹ citizen kò sí nǹkan tó rí ṣe sí ká má wàá rí tiẹ̀ rìn jìnnà ṣé báwọn Chinese ṣe bí wọ́n tiẹ̀ wọ́n wá dáko wọ́n wá invest sí Nàìjíríà ni èwo ni ti Fúlàní tó ń fìyà jẹ citizen Nàìjíríà tí wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe sí ká má tí wà náà wọn tó wà níta tó máa kígbe pé ìyà ń jẹ wọn o báyìí ní o wọ́n fẹ́ pa wọn o wọ́n máa kó tí ikú sí nígbà tí ó bá ti ń ṣọ̀wọ́n fámílì wọn ṣe bẹ́ẹ̀ rí lẹ́nu ọjọ́ mẹ́ta tí wọ́n gbéyàwó Odùmọ̀ṣù wọ́n máa rí gbà kíákíá ni wọ́n máa rí gbà wọ́n rí gbà tí ó bá jẹ́ wípé ìyàwó ẹnìkan ni ó parí nìyẹn wọn ò ní bá wọn dá sí ọ̀wọ́n ló máa mọ bó ṣe máa wọ́n owó kódà owó tí wọ́n ní kọ́ mú wá tí wọ́n ṣàjò pé kọ́ mú owó yẹn wá wọ́n gba owó yẹn padà ó rí owó padà o tó bá wá jẹ́ ordinary person ẹ wo ọmọkùnrin tí ó wá láti Amẹ́ríkà yẹn kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ Adégbóyèga àbí nǹkan lorúkọ ẹ̀ ń jẹ́ ẹ wòye ọjọ́ tó fi wà nínú igbó tí wọ́n kígbe táwọn èèyàn ẹ̀ kígbe wọ́n pàpà pa ni eléyìí tí wọ́n pa tí wọ́n gbé lọ sí Amẹ́ríkà ni mò ń sọ ìṣẹ́bá Adégbóyèga náà ni. bẹ́ẹ̀ni Owólabí láti Ògbómọ̀ṣọ́. Owólabí. ẹ wá wo ìyàwó Odùmọ̀ṣù nígbà tí wọ́n gbé wọ́n máa rí gbà sílẹ̀ lóríṣiríṣi ẹ wá wo àwọn ọmọ wa ní Canada ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo wọn tẹ́ rí lórí kí tí máa fi ṣó yìí ọmọ Nàìjíríà ni wọn ẹ gbọ́ tí mi ń sọ Yorùbá nínú wọn ọ̀wọ́n tí wọ́n sá kúrò ní US tí wọ́n fẹsẹ̀ rìn wọ Canada ni because ẹgbẹ́ ara wọn lọ́wà níbọ̀ ni wọ́n ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ kẹ́ ẹ lè mọ̀ wípé rálì tó ń bọ̀ ta ní kẹ́ ẹ jáde sí ẹ jáde kí ẹ lè ṣe kí ni kí ẹ lè fi ẹ̀hónú yín hàn wípé Yorùbá nation òun lẹ fẹ́ ó ti tó gẹ́ kí àyè jẹ wá lékóyè jẹ wá lóko mọ́ àtẹ tó wà ńlé àtẹ tó wà ńta gbogbo wa ẹrú ni wá tí ẹ bá tètè jáde ká sọ wípé ó ti tó gẹ́ àṣì ẹrú mọ́ lábẹ́ Fúlàní ẹ wò nǹkan tó ń ṣẹlẹ̀ ní Canada. At this point, you are in the United States of America. Does anybody have a valid visa currently for the United States? Yes. Even if it expires soon? Yes. Are you aware that the very minute you cross this border, your status in the United States is nullified? Yes. Okay. Have you started a refugee claim in the United States? ìyà tó ń jẹ wá káàkiri àgbáyé òun lẹ̀ ń wò yẹn o gbogbo ọmọ Yorùbá ṣẹ́yìn náà rí tó sá kíjokíjo káàkiri tọmọ lọ́wọ́ nígbà tá a nílé tá a nílùú tọ́lọ̀ ń fi wá sí ipò wa tá a wá ń ṣerú káàkiri àgbáyé òun lẹ̀ ń wò yẹn o. Yeah, you must not hear from us first. Yes. Do you know that there is a legal port not 3 kilometers from here where you can enter the country legally through the channels that are established? Yes? This is not a legal port of entry. This is an illegal point. This is not a way to come in. Okay. Is the reason why you're choosing here as opposed to trying to go through the channels like everybody else that does? No, we want to go through this one right here. Okay, so you're aware that by crossing here, you're committing an illegal act? Yes, ma'am. Are you sure that you want the beginning of your life in Canada to start with an illegal act? Future in Canada, that's why I'm here. But you can start that same future in Canada at your legal port. We want this place. Why? Because I want the way. Because I want to go to Canada because I believe I can make it, and this is how I can handle Canada because I don't have a legal. Do you have any family in Canada? I don't have a family. Do you have any family? No. Are you planning to claim refugee status in Canada? Yes. Refugee? Yes, please. Yes. Where are we coming from? Which countries? Sorry? Which countries? Nigeria. Okay. Are you aware that should your refugee class status be refused through Immigration Canada, you will be returned not to the United States, but in fact to your home country of Nigeria? I understand. Yes. Okay. So you may be refused that either way, correct? You're aware of that? The difference is, and I want to be clear though, the difference is if you're refused here, you're returned directly to Nigeria. However, since you have legal status in the United States,
if you refuse there, you're returned to the United States. No, I don't want to return back to the United States. We want Canada here. We want Canada here. We are saving Canada. Yeah. I'm telling you that just because you come here doesn't mean you get to stay. We understand that. Clear. You understand what it is again? Yes, we understand that. And we believe in this. Yes. Do you have any questions for me? No. We just want to come in. That's it. No. Please. For the fact that we believe in Canada, that Canada can solve our problem. That's why we are here. We are saving and we don't have any other choice to go back. We don't have any other place to go back. Our mind is made up. We want to come into Canada. Canada. Because we know Canada can save our life illegally. That's the way we're here right now. We understand everything you just said right now. And that is what we want right now. We want to come in illegally. I'm trying to understand why it is that you want to start your lives in Canada by an illegal act, rather than doing what everybody else who also wants to start their life in Canada is doing illegally. Why is it that you think that you can supersede the system? Okay. Do illegally while everybody else still is choosing to do it legally? I don't want to go through it legally. I want to come in legally. Because right now I understand I'm illegal. It's like go through this part. That is why. And I want to just go it. I want to follow my heart. You're aware of what you're giving up when you come across. Oh, yeah. Okay, I will do my Come on with the bag. ṣé ti gbọ́ tí ọmọ Yorùbá kan sọ pé ẹjọ́ ti pọ̀ jù ẹ rí pé Yorùbá ní gbogbo wọn ọmọ Yorùbá ní gbogbo wọn Ìgbò mélòó Haúsá mélòó lẹ rí níbẹ̀ ọmọ Yorùbá nìyà ń jẹ mo kí màmá wa Dr. Wunmi Lawal wọn náà wà lórí ètò wa wọ́n ní tell our Yoruba people that our mumu don do tell them we are not the same with Hausa, Igbo, Fulani. Let our Yoruba knows that our evil leaders are greedy and selfish. We must wake up. Bó ṣe sọ̀rọ̀ ni mo ṣe sọ̀rọ̀ yẹn. Mo kí yín mà mọ́mì wa Dr. Wunmi ẹ káàbọ̀ sórí ètò wa. Bẹ́ẹ̀ni, our mumu don't do. Our mumu is too much. You have to wake up. Nítorí pé rally tó ń bọ̀ yìí ẹ máa dìde sí ọ̀rọ̀ ara yín. Ṣebí àwọn tí wọ́n lè lọ sí Canada tí wọ́n ní owó, tí wọ́n ní àyè tó lówó lọ́wọ́, ẹlòmíì ta létà náà ni láti jáde lọ sí US, láti wá sí UK, láti lọ sí Canada, láti lọ sí ìlú míì. Pé kí wọ́n jáde nílẹ̀ Nàìjíríà, ìlú Nàìjíríà yẹn nítorí ọmọ. Àwọn tí wọ́n wá ní nǹkan tó máa fi ṣe ńkọ́ tó lówó ńkọ́. Tí wọ́n fẹ́ fi ṣe àbí tí wọ́n lẹ́bí tó máa ràn wọ́n lọ́wọ́ ńkọ́. Gbogbo wa ke citizen Yorùbá citizen na Yorùbá ni wá. Ẹ jẹ́ ká dìde. Tí wọ́n bá ti ní rally yìí dé ẹ dìde ni our mumu don do. Our mumu don do. Òun ni màmá wa sọ fún wa yẹn. Don do ó ti tó ó tó gẹ́ tó bá ní nǹkan tó gẹ́ ó tó gẹ́ ni. Ẹ jẹ́ ká gbéra, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká lọ ṣe kíni? Ká lọ ká tó bá ti fetí sílẹ̀. Ó máa agogo yẹn máa tó dé mi ò mọ̀ gbà ó lè jẹ́ February ó lè jẹ́ March ni. Tí wọ́n bá ti gbọ́ ẹ dìde ní gbogbo state ni kò ṣe state kan. Kì í ṣe èmi kò ṣe bàbá Ògúnríbidó kì í ṣe Dr. Wunmi Lawal nìyà ń jẹ gbogbo wa atótilétọ̀ ni wà. Ṣùgbọ́n wọ́n ní olówó kan láàárín òtòṣì ó ń fúnra ẹ̀ òtòṣì ni. Àwọn tí à ń ṣe àánú fún lóṣù wọn yeye torí a lè gbójú kúrò. Ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ àtọwọn ọmọ àfọwọ́bí kódà nǹkan téèyàn ń ṣe síta. Èmi ò lọ́mọ tó ń lọ iléèwé mọ́ ní ìsìn. Kò sọmọ kankan tí mò ń bọ́ mọ́ àfi tí máa gbà lọ́wọ́ ọmọ. Bẹ́ẹ̀ náà ni bàbá Ògúnríbidó pé yẹ kó ẹ̀kan àbí méjì. Ṣùgbọ́n èmi a tètè bẹ̀rẹ̀ a tètè parí ẹ̀. So mi ò lọ́mọ tí mò ń bọ́mọ bẹ́ẹ̀ náà ni mọ́mí wà làwà bẹ́ẹ̀ náà ni Dr. Zabby àtàwà bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ìtara tó ń ta wá pé ṣé bí ìlú la wà yìí tá a jẹun tá a mú mi tá a sọ kéèmù lẹ̀ kí ló wá dé ìlú tó nọ̀rà tó ní gbogbo nǹkan ohun àlùmọ́ọ́nì wa wà ìta àti ìmọ̀ ó sì wà lẹ̀. Kí ló ta wá ń jìyà báyìí? Ẹ gbọ́ nǹkan tí Trump sọ.
ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ gbọ́ nǹkan tí ọmọkùnrin yẹn sọ because nǹkan tó sọ ó make a lot of sense ẹ gbọ́. The truth is plain to see. If you want freedom, take pride in your country. If you want democracy, hold on to your sovereignty. And if you want peace, love your nation. Wise leaders always put the good of their own people and their own country first. The future does not belong to globalists. The future belongs to patriots. The future belongs to sovereign and independent nations who protect their citizens, respect their neighbors, and honor the differences that make each country special and unique. Gbogbo alágbọ́n gbogbo àlàyé tí Donald Trump tó sọ àwọn àlàyé tó ń ṣe fún wa ni wípé tẹnitẹni láyé yìí àkísà ní tààtàn wọ́n ń ṣe àwọn àlàyé rẹ̀ fún wa wípé gbogbo ìwọ tó bá fẹ́ pé o fẹ́ ní àlàáfíà tó fẹ́ ní ìlera tó dẹ̀ mọ̀ wípé o fẹ́ gbé ìgbé ayọ̀ nífẹ̀ẹ́ ìlú ẹ kó dẹ̀ lọ́wọ́ sí ìgbéga àti ètò tó máa jẹ́ kí ayé rọrùn fún ìlú náà. Ìyẹn ni wípé àlàyé yẹn bá wípé kò sí ìlú tó ń jẹ́ Nàìjíríà nítorí pé àwọn tí wọ́n náà ṣàkóso Nàìjíríà yìí wọ́n ń tàwa sí oko ẹrú ni nǹkan ọrọ̀ ilẹ̀ wa òun ló gbé Nàìjíríà dúró ṣùgbọ́n nítorí pé Nàìjíríà ò kì í ṣe orílẹ̀-èdè àwọn tí wọ́n kó wa lẹ́rú látẹ̀yìnwá àwọn colonial masters àwọn tí wọ́n gbé Nàìjíríà lé àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ wọ́n sọ wọ́n di elite àwọn wọ̀nyí náà gbé Nàìjíríà lé lọ́wọ́ Nàìjíríà tán gbélé wọn lọ́wọ́ yìí they issued them the certificate of ownership of Nigeria àwọn wọ̀nyí wọ́n dúró sí ẹ̀yìn àwọn alágbára colonialist yìí láti kó nǹkan agbára fún wọn láti jẹ́ kán dúró sí orí àlééfà kó jẹ́ pé àwọn náà máa pàṣẹ àwọn tá à ń sọ yìí wọ́n gbé agbára ilé wọn lọ́wọ́ àwọn tó wá gbé agbára lọ́wọ́ yìí wọn ò fẹ́ fi agbára yìí sílẹ̀ àwọn náà wá gbìyànjú láti máa gbé ìlú wa lé wọn lọ́wọ́ ìyẹn ni pé àwọn náà ni wọ́n wà nídìí gbogbo nǹkan tó wà fún Nàìjíríà gbogbo economic advantage ta ní gbogbo àwọn economic assets ta ní àwọn wọ̀nyí àwọn elite wọ̀nyí ni wọ́n ń kó fún àwọn wọ̀nyí tán kó lọ so ìrìn àjò ayé wa ní Nàìjíríà ìlú òyìnbó ń bí òun náà ti ń gbé kò kí ń ṣe Nàìjíríà kí wọ́n á ní ìdí ẹ̀ tó lè fi ń ṣẹlẹ̀ ìdí ẹ̀ náà ni wípé àwọn ọmọ káàárọ̀ oòjíire gbogbo ọ̀rọ̀ tó gbélé Nàìjíríà dúró pátá ilẹ̀ wa ni àwọn ọ̀rọ̀ yìí wà wọ́n dẹ̀ mọ̀ yìí pé tó bá fún àwọn ọmọ káàárọ̀ oòjíire ní oore ọ̀fẹ́ láti ṣe ètò ìlú wa wọ́n mọ̀ pé ìlú wa ó máa dáa ju ìlú wọn lọ torí pé Ọlọ́run fún wa ní àṣà ó fún wa ní èdè ó fún wa ní oore ọ̀fẹ́ tó jẹ́ pé àwọn ẹ̀bùn tá a ní ẹ̀bùn ayérayé ni òun lẹ ṣe tó jẹ́ pé lónìí àwọn Yorùbá ló ń tún gbogbo àgbáyé ṣe kò sí sector tẹ́ máa dé ní gbogbo àgbáyé both in Asia in America in Europe ọmọ Yorùbá ló pọ̀ jù ń bẹ̀ bá ṣe bá yín sọ̀rọ̀ yìí gbogbo yunifásitì tó wà ní UK yìí ọmọ Yorùbá wọ́n fẹ́ wọ 30% of the entire population of many of the universities in the UK ṣe ráyé wa lóde báyìí nítorí wípé gbogbo ilẹ̀ wa náà sọ di aṣálẹ̀ nítorí pé wọ́n gbé agbára kan tó ń pè ní incumbency power the unitary system wọ́n wá kó àwọn nǹkan olóró fún wọn láti máa fi bá wa jà láti máa fi gbàgbára lọ́wọ́ wa láti máa fi kó wa láyà jẹ so wọ́n dẹ̀ sọ pé mi ò lè wá kú kò lè jẹ oyè ilé bàbá ẹ̀ ìkóláyà jẹ yìí wọ́n wá fún wa sí ẹ̀gbẹ́ kan gbogbo nǹkan tó lọ Nàìjíríà pátá kò sẹ́ni kankan tó mọ̀ bó ṣe ń lọ gbogbo nǹkan tá à ń wò lórí mídíà pátápátá lórí irọ́ ni gbogbo ẹ̀ nǹkan tó ń lọ lábẹ́lẹ̀ àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí tán gbé Nàìjíríà yìí lọ́wọ́ àwọn ni wọ́n sign gbogbo contract pátápátá fún àwọn wọ̀nyí tó jẹ́ pé gbogbo nǹkan ọrọ̀ pátápátá ò ní wọ́n ń kó lọ wọ́n wá sọ Nàìjíríà di a consuming nation tó jẹ́ wípé kò sí gbogbo nǹkan tẹ́ máa ní
ẹ gbọ́dọ̀ máa gbà láti ta ni ká máa kó owó yín jáde. Owó ìlú ló dẹ̀ ń jẹ́ kí ìlú kó strong. Owó asset ìlú òní ohun ọrọ̀ ìlú òní owó ìlú. Wọ́n mọ̀ jẹ́ kí Nàìjíríà jẹ́ a consuming nation, so that consuming nation gbogbo àgbáyé wá ń kówó tí wọ́n lọ wọ́n sọ wá di dumping ground. Wọ́n kó kájábárí tí wọ́n bá supply over 300 SUV cars fún Senate tàbí House of Representatives. Ara device yẹn nìyẹn. Ìyẹn ni pé gbogbo ìlú pápátá náà fún ní advantage láti wá máa kó ọrọ̀ Nàìjíríà lọ. Wọ́n bá dump àwọn nǹkan wọn, wọ́n bá dump ẹ̀ sọ́dọ̀ wọn, wọ́n kó wa lọ. Owó wa tán kó jáde yẹn òní economy tí wọ́n ṣe ń strong ní ìlú wọn lọ́hùn-ún. Kàkà ká fi owó tiwa ká fi invest kí àwọn èèyàn wa káwọn náà kan wáṣẹ́ kan ríṣẹ́. Torí pé ńgbà tí iná bá wà lẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ Japan ni, America ni, Russia ni, gbogbo àwọn ìlú àgbáyé wọ́n á wá gbé industry wá bó ṣe happen láyé àtijọ́ nìyẹn. Inú industry tó bá gbogbo yẹn ló máa create employment gbogbo èèyàn. Ṣùgbọ́n nígbà tó create Nàìjíríà tó jẹ́ kí Nàìjíríà níná, it is part of the device, it is part of the conspiracy, it is part of the modeling. Bó ṣe model wà nìyẹn. Nǹkan tó happen Nàìjíríà is beyond Nigeria. Kò kí ń ṣe pé lọ́n dá wa láti wá tòṣì láyé, Ọlọ́run lè dá wa láti wá jìyà láyé. Ṣùgbọ́n tó bá pèèyàn ní tó bá gbà mí wọ́n ní ẹnu yẹn fi ń kọ méje. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé gbogbo ẹgbẹ́ tó fi ń lọ wá yìí, iṣẹ́ ní gbogbo àwọn àgbààgbà iṣẹ́ náà ń káwọ́ sókè. Wọ́n ṣe bí ẹni pé kò kàn wọ́n. So àlàbọ̀rún ó wá di ẹ̀wù fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. Gbogbo nǹkan tó ń ṣe pátápátá kò ń ṣe pé wọ́n mọ̀ ṣe. Wọ́n ṣe nítorí pé wọ́n fi ìyà yìí lọ̀ wá. Wọ́n sún wa à ń sún. Wọ́n ń sún wa à ń sún. Wọ́n ń sún wa à ń sún. Wọ́n ń sún wa à ń sún. Àwa wò pé àwọn wọ̀nyí ọ̀dẹ̀ ni wọ́n. Ẹ jẹ́ ká gbọ́ ìní wọn, ká gbéyàlé wọn lọ́wọ́. Wọ́n gba ìní wa, wọ́n gbéyàlé wa lọ́wọ́. Àwa ń jẹ ìyà. Àwa ń sá kíjokíjo káàkiri gbogbo àgbáyé. Àwọn Palestinians gan tí à ń jẹ lọ́wọ́lọ́wọ́, ìyà tí wọ́n jẹ Yorùbá ju ti Palestinians lọ. Nítorí pé a nílé a lè gbé, a nílẹ̀ a lè lò fún àǹfààní wa. Àwọn orí olórí náà wá ń kó ọ̀rọ̀ ilẹ̀ wa lọ. Àwọn orí olórí náà wá jọba lé wa lórí ní ìlú tọ́lọ́run dá wa sí. Ó dá ṣe ń bẹ èèyàn wípé kò sẹ́ni tó máa wá gbà wá, àwa la máa gbára wa. Kò sẹ́ni tó máa gbà wá, àwa fúnra wa báyìí la máa sá eré wípé a fẹ́ kí ilẹ̀ Yorùbá kó parun. Àwọn tó dẹ̀ fẹ́ pa wá run yìí, wọ́n gbé ìgbésẹ̀, wọ́n lo religion, wọ́n lo politics. Nítorí pé inú nǹkan táwa ní, ìfẹ́ táwa ní sí gbogbo àgbáyé, gbogbo àwọn nǹkan táwa fi ìfẹ́ hàn, òun náà wá lọ against wa pé wọ́n kó ni mọ́ra, wọ́n ní ìfẹ́, wọ́n lójú àánú, ṣe rí nǹkan tó ṣe rí gbogbo value wọn yẹn, òun la máa lọ against wọn. Ẹ jẹ́ ká lọ bá wọn kó wa mọ́ra, tó bá kó wa mọ́ra tán àwa yí wọn mẹ́rẹ̀, wọ́n yí wa mọ́rẹ̀ lọ́wọ́lọ́wọ́ torí gbogbo ọ̀nà àrọ̀nà yanu tó lọ́wọ́ fi dá wa ní aláàánú, olùṣerere, olùdámọ̀ràn pẹ̀lú àwọn tó kù, olùṣerere fáwọn èèyàn. Ẹ wọ Yorùbá wa Awólọ́wọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Haúsá, bàbá Awólọ́wọ̀ ló lọ ní ayé ọjọ́ yẹn, òun ló lọ pàṣọ fún wọn tó ń fàjọ bọ ìhòòhò wọn ní northern part of Nigeria. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, the humanity in us, ẹ̀rí ọkàn tá a ní, ìgbéga fọmọlà kejì tá a ní, ọ̀rọ̀ tá a fẹ́ fọmọlà ẹwọ́ máa ṣe o. Ní lọ́wọ́lọ́wọ́ ń sìn, ajá ń ṣàdá ó ń ṣe àwọn àdáyọ̀ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Wọ́n ní kò ṣe pé àwọn ọmọ táwọn ṣe ń tọ́mọ́. Wọ́n ní ṣùgbọ́n gbogbo àlàyé táwọn ń ṣe, wọ́n ní gbogbo nǹkan táwọn ní, wọ́n fi ń ran àwọn èèyàn lọ́wọ́ ní Nàìjíríà ní àwọn aláìní. Bí wọ́n yẹn bá ń sọ̀rọ̀ yìí, ilẹ̀ ò mọ́, wàhálà àwọn tó máa bẹ̀bẹ̀ pẹ́ jọ́ bó tiẹ̀ jẹ́ 5,000 naira péré ẹ̀fọ́ ní kí n jẹun. So gbogbo nǹkan tó ń happen ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ sì yìí, àwa tá a wà ní abroad, àwa là ń sustain àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá. Kò sí nǹkan kan tó kó wá sí ilẹ̀ Yorùbá rárá láti máa fi jẹ́ kí wọ́n fi máa tu àwọn èèyàn wa nínú oúnjẹ ní kò sí nǹkan kan. Òun lẹ́sẹ̀ ní tẹ́bí ń pa àwọn èèyàn tó ń kú sí títì. Gbogbo àwọn àlàyé ìbá ṣe ń ṣe àṣẹ àwa táwa ń lo òyìnbó bí àti ẹ̀ láníṣẹ́kù, ebi ò pa wá, ìyà ò jẹ wá nítorí pé a wà under a government that cares for its own people. Ṣùgbọ́n ara ń ta wá nítorí pé a mọ̀ bó ṣe kí ìlú rí, a mọ̀ ìgbésẹ̀ tó yẹ kí ìjọba gbé láti jẹ́ kí àwọn ará ìlú kán lè ní ìgbé ìrọ̀rùn. Ṣùgbọ́n ní Nàìjíríà, gbogbo àwọn politicians tá a rí yìí,
wọ́n fi wọ́n ṣe slave traders fún wa ni wọ́n kì í ṣe ìjọba. Ìjẹnirun ni wọ́n jẹ wárun ni. Gbogbo nǹkan tó dẹ̀ já set ní Nàìjíríà ni wọ́n pín mọ́ra wọn lọ́wọ́ àti ilẹ̀ àti gbogbo dúkìá Nàìjíríà wọ́n personalize. Òun lẹ ṣe rí lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí tí Nàìjíríà fẹ́ supply the entire Europe ní gas 4,000 miles underground pipe ni wọ́n rì lọ sí Morocco. Tẹ́ bá rí lẹ́jọ́ mẹ́ta wọ́n kárí story kan pé àwọn ìlú kan ní North Africa wọ́n fẹ́ ṣe business pẹ̀lú àwọn Europeans nítorí gas láti ilẹ̀ Yorùbá ni o. Nítorí Morocco ní central pipe yẹn wà tó feed gbogbo other nations of Europe. Ní ilẹ̀ Yorùbá tán bá ń sọ̀rọ̀ nípa láti Òkìtìpupa sí south ni wọ́n ti rí òpó yìí lọ 4,000 miles underground. Wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ nǹkan látàrí àwọn Babangida láti bẹ̀rẹ̀. Gbogbo àwọn head of state yẹn náà personalize tó ń gba ọ̀rọ̀ lórí ẹ̀ tó ń gba owó lórí ẹ̀. Ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ti ìlú. How many Nigerian media ni wọ́n gbé tò yìí síta láti rí? Níbo ni wọ́n ti discuss ọ̀rọ̀ yìí ní orí ní house wípé nǹkan bá Nàìjíríà ṣe and yet wọ́n dẹ̀ sọ pé Nàìjíríà jẹ ìgbésẹ̀. Asset yẹn lásán ó tó láti jẹ́ kí Nàìjíríà jókòó pé we want to negotiate to be one of the first world members. Nítorí pé ọ̀rọ̀ ilẹ̀ wa òun náà fi bí ìdàgbáyé àwa wá ń jẹ ìyà inú wa dẹ̀ ń dùn. À ń ṣe pàtó lójoojúmọ́ àwa tó yẹ ká máa sọ ẹkún tó yẹ ká máa fọ́ lérí ká máa kẹ́gbàjarè bá ṣe máa yọ kúrò lóko ẹrú àwa ṣe bí ẹni pé nǹkan kan ò dùn wá torí pé àwọn tó ń gbé ọ̀rọ̀ yìí fún àwọn náà sponsor party àwọn náà ṣe wọ́n wá sponsor music so that wọ́n máa dàgbà tójú wa kúrò ní the substance of politics. Wọ́n máa wọn ọ̀dọ́ wa wọ́n á jẹ́ ká máa ní impression àwọn náà create big brother Naija. Wọ́n wá divert attention àwọn youth wa wọ́n sponsor àwọn churches àwọn náà gbọ́ àwọn churches tó ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe àwọn náà gbọ́ gbogbo àwọn tí wọ́n tó ní mọ́ṣáláṣí tó fi ń kó àwọn nǹkan yìí they are slave tactics láti kó àṣẹ abẹ́ oko ẹrú torí pé wọ́n fẹ́ ká jẹ́ èèyàn gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire tí a bá gba ara wa kò sẹ́ tó máa gbà wá. Ẹ jẹ́ kí gbogbo wa ká kóra wa jọ nínú ìfẹ́ kan ní ìṣọ̀kan. Ẹ̀yin ọba tí wọ́n jẹ́ ń gbé oil rig fún ẹ̀yin ló yẹ kẹ́ máa pín oil rig. Wọ́n fi ń ṣe under local government. Ẹ̀yin ló yẹ kẹ́ máa fẹ́ tó máa jẹ gómìnà sílẹ̀. Ẹ̀yin ló yẹ kẹ́ máa fẹ́ tó máa jẹ house member sílẹ̀. Wọ́n máa fi sí abẹ́ local government tó jẹ́ pé under local government tó bá ta yín nù òun ló lè yọ yín kúrò ní orí oyè. Ẹ jẹ́ ká ronú náà ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire kí ló ń ṣe wá? Bàbá Ògúnrí bídó. Mo sọ di ẹrú. Mo ṣàwọn lẹ́yìn ọ̀kọ́ fún àǹsìn. Ẹ wo ìyá wa tó ń jókòó yìí. Àwọn tá a wà lókè òkun, àwa là ń bọ́ àwọn tó wà náà. Ìyẹn ni pé omi àánú yìí, ẹ wá ìmájì kọ́mọ Yorùbá kan la fẹ́ gọ́fànà ara wa. Ṣé ẹ ti rí pé gẹ́gẹ́ bí show services ara wa tó yẹ pé bá ṣe rí nìyẹn? Àbúrò àtẹ̀gbọ́n bá ti gòkè, á fa àbúrò wá. Nígbà ẹ lọ sílé fámìlì lásán, ẹ kan lẹ̀kùn, ẹ wọlé, ẹ bá wọn tán jẹ, ẹ máa jókòó tún ẹ máa jọ jẹun lọ ni. Nídìí fídíò nìkan tó lọ kéèyàn lẹ̀ Yorùbá gbogbo fáàlì yìí wọ́n ti káràmọ́ wa nínú wọ́n ti fìyà jẹ wá àmọ́ pátá àṣẹ mọ́lẹ̀ Yorùbá. Tí a bá gbára wa kò sẹ́ni tó máa gbà wá. Kò sí o. A sọ fún yín láti lọ kọjá wá sí Jẹ́bà wá sí sàlẹ̀ ẹ jẹ́ ká lọ́ọ̀kì south west down. Tí a bá lọ́ọ̀kì down kò sẹ́ni tó máa lísìn sí wa. Ẹ jẹ́ kí tí a bá gbára wa ní àárín ọdún mẹ́ta Yorùbá yàtọ̀ ní símọ́. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ káàárọ̀ oòjíire tó bá tẹ̀ wá pèèyàn ní àbí fún ara rárá á pa ìfún ẹ̀ mọ́ ṣé a lè ronú ká mọ̀ pé nǹkan fún àní ẹ̀yìn ọ̀fọ̀ ojú òjé lọ ni. Ẹ̀yin èèyàn wa gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ yìí ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tiro náà egun àtiró wọlé àmì èèyàn àtiró wọlé egun àtiró jáde ṣé gbogbo nǹkan tá à ń sọ sí kò jọ lójú yín ni kẹmọ̀ yìí pé inú ìgbèkùn ní ilẹ̀ Yorùbá wà ṣé kò yé yín ni. Àwọn ethnic cleansing yìí wọ́n fẹ́ carry it out. Frank Gaffney ó ní níjọ́ tí táwọn máa yẹ program lọ́la àjíà màá fẹ́ káwọn èèyàn kan gbọ́ lẹ́nu arákùnrin yìí àlàyé tó ṣe ní 2019 fún gbogbo ọmọ Yorùbá àti gbogbo Nàìjíríà wípé òun ìgbà yẹn Trump ló ṣùwà ní orí oyè.
ó lóun wá pé Donald Trump àti àwọn Congress America wípé tó wà lọ gbégbèsè yìí wàhálà tó máa ṣẹlẹ̀ ní Europe pẹ̀lú refugee torí pé the biggest country in Africa was about to be taken down. Gbogbo àwọn nǹkan yìí wọ́n wà ní record kó yá àparọ́ náà orí ọ̀fẹ́ ni ò ti jẹ́ carry out any cleansing yẹn. Bàbá Ògúnríbidé ẹ jẹ́ ń sáré wọlé síbi nítorí tọ́lọ́hún. Brọ́dà mi Ọlákúnlé ó sọ nǹkan kan bẹ̀ yẹn. Ó ní we are on ground and ready in Yoruba land. We are waiting for the date and fully ready ọmọ ọkọ Yorùbá. Bí kò ṣe rí nìyẹn fún gbogbo ẹ̀yin brothers mi. Kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Kò sí bọ́n kò sáàdá. Peaceful rally ni tí a bá ti pọ̀ rẹpẹtẹ. Àwọn tó wà lókè wọ́n á rí wa. Nǹkan tó kù wá kù nìyẹn o. Bàbá wa Bánjí Akíntóyè àti wọ́n ti tò débi tó dé ṣùgbọ́n wọ́n ní ẹlẹ́rù ló máa kọ́kọ́ gbé níbi tó ti wúwo. Ńgbà tí ò bá sírú ẹ̀ kí ló ṣe fẹ́ mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ náà jà. Nígbà tí èrò bá pọ̀ rẹpẹtẹ wọ́n á mọ̀ lọ́rùn. Ẹ wo ẹ gbójú ayọ̀ sókè. Ìwé ọ̀hún rèé lè. Ìwé náà ti dé. Ṣé ẹ rí bó ṣe tóbi ìwé tó tóbi ni? Nígbà tá à ń ṣe bẹ́ẹ̀dẹ̀ olóyè Ìgbòho gbogbo ẹ̀ 25 ni wọ́n fi ránṣẹ́ sí wa ṣùgbọ́n owó tá fi ń gbé pọ̀ láti ibi tó ti ń wá. Torí tí bàbá kó sí Amazon bàbá ò rí owó lórí ẹ̀. Òun leléyìí òun ní bàbá Ògúnríbidé ń sọ lẹ́ẹ̀kan èèyàn 5 ló gbà ní hall tí àti ìrì owó gbà lọ́wọ́ wọn. Tẹ́ ẹ bá fẹ́ dàgbà ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba èyí tẹ́ bá ń gbọ́ wa tí ẹ bá gba ìwé ìdájí tẹ́ ẹ bá ti sanwó ẹ kàn sí wa. Ìwé yìí rèé ìwé ńlá ni mo ṣe gbé dání báyìí ọwọ́ ń ro mí ni. £100 òun ni ẹ̀ẹ́dẹ̀ sanwó tí a máa fi gbé tó jẹ́ $6.99 tẹ́ máa send ó jẹ́ 106.99 lẹ́ máa san owó tí a máa fi gbé ẹ jọ̀ọ́. Àwọn tó kọ́kọ́ rà á owó ìfẹ́lódùn la fi gbé gbogbo àwọn tí wọ́n kọ́kọ́ rà á tí wọ́n bọ̀ ní ìsìn ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba ẹ fi owó gbígbé sí. Òun nìyẹn ẹni tó bá fẹ́ ìtàn tó wà bẹ́ẹ̀ yéye ìgbà tí ọ̀rọ̀ pé a tètè rí èmi ò tí ì bẹ̀rẹ̀ sí kà níwájú Ọlọ́run àti èèyàn nígbà tó jẹ́ pé mo mú kan wálé ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn èèyàn ń béèrè tí wọ́n fẹ́ yìí tó wà lọ́wọ́ mi òun láti gbé sílẹ̀ fún wọn ni èmi náà máa bẹ̀rẹ̀ sí ka ìwé yìí láti alẹ́ yìí lọ àná ló dé first come first serve 12 péré ló wà nílẹ̀ ẹ ṣé Bàbá Ògúnríbidé gbóhùn sókè. Ẹ ṣeun tá a bá ń ṣàlàyé ọ̀rọ̀ ìfún yín wípé Nigeria is already an Islamized country ó máa dàbí irọ́ fún yín tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ àwa la nígbàgbọ́ jù Nàìjíríà àwa la ní gbogbo àgbáyé ilẹ̀ Yorùbá ló nígbàgbọ́ jù. Bẹ́ẹ̀ni o. Àwa ló jẹ́ pé many of the countries of the South Africans and of East Africans àwa la lọ colonize wọn nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ àwa la lọ àwọn lójú àwọn adájọ́ pọ̀ gbé láyé ṣẹlẹ̀ àwọn lọ fi àwọn ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn tán fi ń gba Ọlọ́run tán fi ń gba Jesus Christ tán gba Ànábì Muhammad àwọn àfọ àwọn náà travel ní ìgbé ayé tá a ti gbé Olúwa ti fi oore ọ̀fẹ́ yẹn fún ọmọ Yorùbá ká gba òmìnira torí pé a ti ṣe Olúwa kọjá ibi tí ẹ kàn ṣe Olúwa dé gẹ́gẹ́ ọmọ káàrọ̀ òjìire ìgbà gbọ́ wa ló débẹ̀ oore Ọlọ́run fún wa ló kọjá bẹ̀ ṣùgbọ́n àwa fúnra wa jẹ́ àwọn ìyára wa bí wọ́n wá ń ṣe àwọn process Islamization yìí irú àwọn bàbá Adébóyè pẹ̀lú level wọn ṣé wọ́n á ní wọn ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo àwọn GOs ṣé wọ́n á ní wọn rí tábàdé ń sọ̀rọ̀ yìí pé gbogbo àwọn kan tá à ń sọ yìí sìn wọ́n fi owó ra gbogbo wọn wọ́n wá ń sọ conscience wọn nù wọ́n sọ ẹ̀rọ wọn nù ṣé pẹ̀lú bí Nàìjíríà ṣe rí àti bí Christian ṣe pọ̀ tó ní ilẹ̀ Nàìjíríà ṣé pé àwọn àlè gbóhùn nígbà tó ń rí pé wọ́n Islamize Nàìjíríà wọ́n Islamize ilẹ̀ Yorùbá ṣé àwọn bàbá yìí wọn lè make statement tó máa gbilẹ̀ tó máa sọ pé àwọn ò fẹ́ nǹkan bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ dákẹ́ nítorí owó torí pé àwọn gbádùn wọn rí ṣòro wọn gbogbo nǹkan táwọn èèyàn go through wọ́n dẹ̀ ń lọ àwọn gẹ́gẹ́ bí torí tó bá jẹ́ pé wọ́n jẹ́ oko ẹrú ó yẹ káwọn Yorùbá leaders and pastors ó yẹ kọ́ mọ̀ yìí pé the existence of Yorùbá nation ibẹ̀ gan ni ìṣẹ́gun wà ibẹ̀ ni ìgbàlá wà fáwọn èèyàn
ibẹ̀ ni oore ọ̀fẹ́ àti jáde ní òkú ní oko ẹrú wà fún àwọn èèyàn torí pé nígbà tára gbẹlẹ̀ Yorùbá epo akébó ṣe tán ẹyẹ akébó ṣe tán ìlú àpò bó ṣe yẹ kó tò kò ní sí àwọn kan tí àwọn kan lọ máa lò lẹ́yìn láti má jẹ́ kí iná wà nítorí pé àwọn tó kó jẹnẹrétọ̀ wọlé wọ́n sabotage wa àwọn tó dàbí kó jẹnẹrétọ̀ wọlé yìí àwọn ni wọ́n ń gba ìbọ̀dẹ̀ wọ Nàìjíríà tó fi sọ Nàìjíríà di a consuming nation wípé wọ́n ní jẹ́ kí Nàìjíríà kó dúró rárá gẹ́gẹ́ bí ìlú tó wọ́n máa produce torí pé it is a conspired sort of tactics to destroy Nigeria. Wọ́n táwọn ọmọ Yorùbá bá dìde torí pé nǹkan náà èdè kan náà ni wá àwọn alágbára àgbáyé yìí wọn ní máa lọ Fúlàní láti wá sọ wá di ẹrú ní abẹ́ wọn kán wá gbé agbára lé wọn lọ́wọ́ wọ́n gbé agbára lé wọn lọ́wọ́ àwọn náà wá kó ọrọ̀ ajé wa wọ́n kó fún wọn kó lọ gbogbo ọrọ̀ ajé yìí ẹ lọ wo Iléṣà bó ṣe gbẹ káàkiri tán gba gbogbo ẹ̀jẹ̀ níbi tán wá gbọ́dọ̀ fẹ́ ẹ lọ wo gbogbo south kò sí nígbà tó pẹ́ nǹkan kan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń wa epo lọ àwọn èèyàn wọ́n dẹ̀ ń wọ̀ ọ̀ràn bí ẹni pé nǹkan kan ò ṣẹlẹ̀ nínú Nàìjíríà a dẹ̀ ń sọ fún wípé we are under emirate anti-Islamization Nàìjíríà ti ṣẹlẹ̀ òun náà ṣe ń wọ́n náà láti pa ìgbàgbọ́ ọ̀run ní ilẹ̀ Yorùbá a dẹ̀ ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tí yóò ṣe dẹ̀ ń wọ̀ ọ̀ràn bí ẹni pé nǹkan kan ò ṣẹlẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ Muslim ticket gbogbo nǹkan pápátá ni àwọn Yorùbá máa ń tẹ̀ pẹ̀lú levity wọn pẹ̀lú àjòǹkìá ẹ̀rí kó ní ìtumọ̀ ṣé nígbà táwọn ọ̀rọ̀ ń gbà yẹn Islamization is coming Fulani is coming wọ́n yí mú sọ́pọ̀lọpọ̀ wa ṣé kíní kan tó ṣẹlẹ̀ ń sìn yìí wọ́n gbèsè láwọn ilẹ̀ Yorùbá ń sìn yìí Aláàfẹ́ ẹni tó ń rúlu Nàìjíríà tó jẹ́ tó dẹ́gbẹ́ from desert to lagoon Sultan of Sokoto ó wá ń kọ lẹ́tà sí àwọn ọba wa wípé kí ló dé tí wọ́n fáwọn ṣàríà láyè ta ni ọba Sokoto ta ni Sultan of Sokoto láti máa pàṣẹ ilẹ̀ Yorùbá. Kò ní dáa fún àwọn ọ̀ràn ẹ̀ mi kì í ṣe pèsè ọkọ̀ tó pèsè àrò tí a rí báyìí ẹ̀yàn káàrọ̀ òjìire. Kò ní dáa fún àwọn ọ̀ràn ẹ̀. Ojúlọ́mọ tó ní dodo ní ìdájí ara náà ṣé ọ̀ ní òfin ìfẹ́lẹ́ pàṣẹ fún ọ ní ilẹ̀ Haúsá pípẹ́ kan gbé ṣẹ̀ṣẹ̀ wọ Sókótó àbí njọ́ta ti wà gẹ́gẹ́ bí Nàìjíríà ṣáyẹn ní Fúlàní àbáwọ́sá kan tó kírun lẹ́yìn Yorùbá ìmáàmù rí kí ló dé tá a rí báyìí náà Ọlọ́run dára pẹ̀lú gbogbo nǹkan Ọlọ́run àdáfẹ́ni Ọlọ́run dámọ̀ Yorùbá náà a lè ronú jinlẹ̀ kò sí gbogbo àgbáyé pátá òun lọ ṣe nígbà táwọn Yorùbá tó wá jáde kúrò Nàìjíríà ẹni bí àwọn ṣe ń tàn. Bàbá Ògún àwọn tẹ̀lé rí yìí speed of action ni wọ́n pọ̀ tí àwọn rí talent gan ilẹ̀ Yorùbá gangan náà wà tí wọ́n ráyè jáde síta. Bẹ́ẹ̀ni. Ẹ̀jẹ̀ sọ fún kẹ́kẹ́ ká lo gbóòrò ọ̀rọ̀ tó lọ́n fún wa ká fi establish ìlú wa tó kún bá máa jà kẹ́kẹ́ ká já ogun ká lè free torí pé àwọn jẹ́lẹ́yọ̀ tó ń bọ̀ wọ́n lè máa sọ tiwa wípé àìṣe wọ́n ti lè gbà kúrò ní òkú ẹrú wọ́n tàbá ìgbésẹ̀ kí wọ́n ká kóra wa jọ nínú ìṣọ̀kan ká já ogun yìí ká lè kúrò ní òkú ẹrú yìí à ń ṣàlàyé fún láàrin ọdún mẹ́rin Yorùbá land ò ní símọ́ torí wọ́n ti gbé ìgbésẹ̀ láti Yorùbá ní ìdàkudà wọ́n ti gbé ìgbésẹ̀ láti jẹ gbogbo ọmọ Yorùbá níyà pé gbogbo àgbáyé ká máa sá ẹwọ́ fọ́tò ẹ̀kan yẹn ń sìn wọ́n sá kíjokíjo káàkiri gbogbo àwọn tẹ̀lé rí yẹn àdédọ̀gbẹ̀ ìgbẹ́ náà lọ fọ̀ ilẹ̀ náà lọ gbá iṣẹ́ ọdún fẹ́ lọ ṣe kò jẹ́ kí bóyá ní wọ́n ní ògógó tó ní tó. Bàbá Ògún ríbi dó ẹ jẹ́ kí bàbá ìtúbà yín dá sí. It's not about ransom. They just want to pass a message. We can come in. We can do what we need to do. And there are some hardliners in this government that are sponsoring this kind of narratives. They just want to show that they can Islamize this country. They think about Taliban, they think about the Mujahideens, and they want to replicate it in this country. And they don't care what happened. They simply don't care. As long as at the end of the day, there's Sharia, and there is whatever thing they have in their head, and they want to achieve. So these people that are sending messages are sponsored by Nigerians. You remember this Boko Haram issue started since 2012. Yeah. And I was in the military intelligence that time. We arrested those people. It is my organization that actually conducts interrogation and interview. And they mention names. I mean, I can't come on air and start mentioning names of people that are presently in government now that I know. Presently in government. That the
boys that were arrested mentioned. Some of them are governors now. Some of them are in the Senate. Some of them are in Aso Rock. The intention is to Islamize Nigeria and practice Sharia. And it doesn't matter if some people die. It doesn't matter if you're embarrassed. It doesn't matter if our economy has degenerated. Look at the interest rate. Look at the inflation rate. Look at the debt profile of Nigeria. They don't care. As long as at the end, the Quran is at the sea. So some people in this country have this mindset. And we must tell the truth. If you tell the truth, you die. If you don't tell it, you die. Some people have this mindset to Islamize the nation. And they are in the government. And people know them. The DSS know them. The NIA know them. The DIA knows them. You can't succeed without an inside person. And this attack you saw has insiders collaboration. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun.